ọmọlúàbí platform ọmọlúàbí platform ọlọ́mọlúàbí ìlọsíwájú ìtẹ̀síwájú ní tiwa ọlọ́run á gbàdúrà wa ọlọ́run á ṣèyanu ọkàn wa balẹ̀. mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nínú àpapọ̀ ọmọlúàbí tó fi bẹ̀rẹ̀ látòrí Lagos State, Ọ̀ṣun, Èkìtì, Oǹdó tó fi kárí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. mo kí yín o, àṣeyẹ ní tiwa wa ní ṣàṣekú o. gbogbo àwọn tá a bá jẹ́ jagunjagun bẹ̀rẹ̀ àjàyè láwa máa jà o. ọ̀rọ̀ tèmi kò máa ń jà lẹ́ni kó máa ń yàtọ̀ lórí platform. wàhálà ọ̀rọ̀ tèmi ń jà lẹ́ni kó máa ń yàtọ̀ lórí platform. tẹ́yìn tẹ́ bá jẹ́ ìtẹ́ Yorùbá nation tẹ́ bá lè try láti wo àwọn nǹkan tí mo sọ yìí tí mo fẹ́ sọ yìí tẹ́ ṣí àìkáàkiri tẹ́ try tẹ́ gbèsè lé lórí ẹ máa yín pọ̀rọ̀ wa máa jayọ̀. àkọ́kọ́ ni pé ọ̀ròyìn ọ̀sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Lagos State wọ́n sọ̀rọ̀ Lagos State dípò ọ̀kan náà fẹ́ gba Lagos State mọ́ wa lọ́wọ́. àwọn kan fẹ́ ṣe kíní kan lé wa lọ́wọ́ wọ́n lè gba Lagos State mọ́ wa lọ́wọ́. èkíní ni pé Ìgbò lè gbé Ẹ̀yọ́, Ìgbò lè gbé Ẹ̀yọ́, Ìgbò jẹ́ ìṣàwòrì bí àṣìṣe bàbá mi tọ́sọ̀ lórí pláfọ́ọ̀mù jọ̀wọ́ tó gbé ọ̀rọ̀ káàkiri. Ìgbò ń ṣe àwòrì. wọ́n ní Gbádébọ̀ ọlọ́mọ Ìgbò ni wọ́n ló fẹ́ gba Yorùbá, wọ́n ló fẹ́ gba ilẹ̀ Yorùbá, wọ́n ló fẹ́ jígbò. ṣé bí àwa ń pe gbogbo wọn tá bá lọ ṣe rálì tọmọ Yorùbá bá lọ ṣe rálì Yorùbá nation, gbogbo àwọn ọmọ national yìí wọn ò ní fún wa láyè, wọn ò ní fún wa láyè. ọjà Gbádébọ̀ tẹ́yìn wá sọ tẹ́ni kó má jẹ kí ló dé tẹ́ni kí Gbádébọ̀ má jẹ. ṣé bí Lagos State ni bàbá wa fún wa rẹ̀, bàbá tó fẹ́ jẹ́ president bàbá Tinubu. ṣé bí Lagos State ṣe bọ́ làwọn ní Lagos State, ọlágbára wà lọ́wọ́ wọn ní Lagos State, wọ́n ní ìdàgbà lọ́wọ́ wọn ní Lagos State, ọlájà Lagos State wọ́n ní gbogbo ẹ̀ wà lọ́wọ́ àwọn, wọ́n ní ikú tó pa Lagos State náà wà lọ́wọ́ àwọn. ẹ jẹ́ kọ́ ọmọ Ìgbò wọlé, tọmọ Ìgbò bá ti wọlé sí Lagos State Yorùbá lè ṣọlẹ̀ kò lè kúrò. kódà bẹ́ẹ̀ ní pọ́nà ọ̀bẹ lọ́wọ́ fẹ́ gbà la Yorùbá lè sọ fún wa. kódà ẹ máa gbọ́ lísì tí mo ti sọ bẹ́ẹ̀ o, ẹ jókòó kẹ máa gbọ́ lísì, ẹ máa gbọ́ ọ̀rọ̀ mi dáadáa. èmi náà tí mo bá sọ̀rọ̀ mo jókòó ni o, mo tún jókòó mi jókòó. bóyá Lagos State bóyá Lagos State yìí lọ́wọ́ fẹ́ fi gba Yorùbá nation fún wa, bóyá mi ò mọ̀, mi ò wo ṣẹ́ o. jẹ̀bá ní pé ẹni ẹ wù ń gbà yẹn mi ò wo ṣẹ́ mi ṣe wòlíì. àmọ́ bóyá ọ̀nà yìí lọ́wọ́ fẹ́ fi gba Yorùbá nation fún wa. ẹ jẹ́ kí ọmọ Ìgbò ẹ jẹ́ kó wọlé ilẹ̀ Yorùbá. tó bá wọlé ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká wo bóyá ẹ mú sí ká ní pé kó máa já owó tíkẹ́ẹ̀tì. ẹ jẹ́ ká wo bóyá ọmọ Ìgbò bóyá Gbádébọ̀ tó wọlé gọ́vnà tó bá ti wọlé gọ́vnà bóyá ó máa ní kí àwọn ọmọ Ìgbò àwọn ọmọ òun bóyá ó máa ní kó máa gba owó national bíi tàwọn ẹmu sí. ẹ jẹ́ ká máa wò ó, ẹ jẹ́ ká máa wò ó. tí Gbádébọ̀ bá ti wọlé sílẹ̀ Yorùbá àti gọ́vnà ẹ má lè kéwìn pa wọn fún yín. tó bá wọlé òdìpó gba Yorùbá lè sọ̀rọ̀ lọ́wọ́ wa, èyí ò sọ pé gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa. ẹ jẹ́ kí Gbádébọ̀ ẹ jẹ́ kó wọlé séètì Lagos State. ẹ jẹ́ kí bàbá Tinubu kọ́ ọ máa control federal. ẹ jẹ́ káwọn méjèèjì kọ́ máa fà á múra wọn lọ́wọ́. ẹ jẹ́ kí bàbá Tinubu máa pàṣẹ federal. kí Gbádébọ̀ ọmọ Ìgbò tó wọlé sí Lagos State ẹ jẹ́ kóun máa pàṣẹ fún ọmọ Tinubu, kóun máa sọ bóyá máa sọ pé káwọn Tinubu bóyá bàbá Tinubu máa sọ pé kí àwọn MC kọ́ máa control Gbádébọ̀ tó jẹ́ ọmọ Ìgbò tó wọlé fún Lagos State. bóyá bàbá Tinubu máa ní káwọn àwọn MC kọ́ máa control ẹni, kọ́ máa control gọ́vnà ẹni. ẹ jẹ́ ká wò kán tó fẹ́ ṣẹlẹ̀. torí pé à ń jà fúnlẹ̀ Yorùbá ó sọ pé wèrè ni wá. wọ́n wá ṣe tán wọ́n fi aláyè tiwa, ẹ̀gbọ́n tiwa, bàbá tiwa, ẹni tó fi ilé ayé ẹ̀ lẹ́fún ọmọ Yorùbá wọ́n wá fi ṣe ẹ̀yẹ wọn ní kó máa gbé Kútọ̀nù. ẹjọ́ sọ Ọlọ́run mo bẹ̀yìn dáadáa gbẹ̀yìn bàbá mi dápẹ́ nífẹ̀ẹ́ Yorùbá lè sọ̀rọ̀ mo ti dé torí pé mo sọ̀rọ̀ kan mo ní kẹjẹ ká kúra wa lókùnlókùn ká kúra lọ́gbọ̀lọ́gbọ̀n. ọ̀rọ̀ kan sọ pọ́rọ̀ mi ó make sense, ọ̀rọ̀ kan lọ́rọ̀ mi kò make sense. bóyá eléyìí tí mo sọ yìí náà bóyá ó make sense bóyá kò make sense. ní tèmi o àdúrà tèmi ni pé kí Gbádébọ̀ kó jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá. bàbá Tinubu ṣáà ti gba president, bàbá Tinubu ti gba president. kódà tí wàá kó mo ní bcc lọ́wọ́ ni màá lọ dìbò fún Gbádébọ̀, màá lọ dìbò fún ọmọ Ìgbò ẹ̀dẹ́kì sọ ọ̀rọ̀ mi lùmí fún yín. tó bá yẹ kó mo ní bvn nítorí pé mi ò dìbò láyé mi, tó bá yẹ kó mo dìbò láyé mi màá lọ dìbò Gbádébọ̀ fún wọlé. tó bá wá wọlé gbogbo ẹ̀ títí àwọn aláṣọ́nà fún ọ̀yá wa ṣe lẹ́kọ̀ọ́, gbogbo wàhálà tí ọmọ ìyá lọ́jà tó ti ṣọ́ọ̀bù ọmọ yóò níyà, gbogbo wàhálà tó ń kọ̀ tó àwọn ọmọ yóò níyà
bóyá nígbà tó bá wọlé tí Gbádébọ̀ bá wọlé tán bóyá Musa máa sọ fún ọmọ Ìgbò pé kó lọ lù wọn. Yorùbá lè sọ lè lọ ọmọ Ìgbò lọ lù wọn o. Ẹ jẹ́ kí èmi sọ fún yín Yorùbá lè sọ tá a bá jó tá a bá gba Yorùbá lè sọ a máa lọ ọmọ Ìgbò lọ lù wọn o. Àmọ́ bó ṣe lọ yìí tí Gbádébọ̀ bá jẹ gọ́vnọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀hún sí òlè lé wọn o kódà bàbá Tinubu lè lé wọn lẹ́yìn pé kó gba Yorùbá lè sọ fún wa ká dúdú bàbá ọmọ dédé lọ́mọ Ìgbò lọ lù wọn ni. ṣebí referendum lẹ́la fẹ́ ṣe abálẹ̀ ti ṣe referendum ní kálukú àmà lọ lú ẹ̀ ọjà mọ èdè tó ní kálukú fọlẹ̀ nù ṣé èdè Yorùbá ló wà lẹ́kọ̀ọ́ ṣé èdè Yíbò ló wà lẹ́kọ̀ọ́ ní àbẹ́jẹ́ Haúsá ló wà lẹ́kọ̀ọ́ àwọn ẹni tó kú wa nígbà tó fẹ́ kú wa ṣé ọmọ irú mi tó bá wọ Èkó ni ẹjọ́ sórí ìtọ́nà ìgbàjọ́ àfúgbádùn ọmọ Ìgbò ẹ̀jẹ̀ kó wọlé tó bá wà wọlé kó wà táwọn ẹrú sí ọmọ ta tó sọ fún bàbá tiwa Ìgbòho ìṣà tó sọ pé kó máa lọ gbé Kútọ́nù ẹ jẹ́ káwọn náà wá di ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ nítorí pé mú ọ̀kọ́ ọmọ Ìgbò nígbà fún ọ ṣe rántí ìgbà yẹn náà tí bàbá Tinubu jẹ́ gómìnà bàbá Ọbásanjọ́ jẹ́ president ṣe wọ́n ẹgbẹ́ sì láti ṣẹ̀ṣẹ̀ tún Ìgbò ní bàbá Ọbásanjọ́ ọkọ̀ náà sọ fún ọ èmi ò mọ̀ èmi ò jàgbá mi mọ bàbá tó bí bàbá Ọbásanjọ́ o mi ò jẹ bóyá tó bí wọn ọkọ̀ bàbá lábẹ́kúta ni wọ́n ní o àmọ́ nínú sórí táwọn gbọ́n sì ní pé Ìgbò ni wọ́n ó dẹ̀ tí wọ́n gbé Ìgbò ni wọ́n tó bá ṣe Ìgbò ni wọ́n ní náà fẹ́ fa Òbí sókè ṣẹ́wọ̀n ọjà sáà ọjọ́ lẹ́yìn Yorùbá nation Òbí fẹ́ fà sókè ókè àwa ti gbọ́ o àwa dẹ̀ ti gbà ẹ jẹ́ káwa náà ṣe bí ọmọ ọkọ Yorùbá ẹ filẹ̀ Yorùbá lẹ́nà ẹ filẹ̀ Yorùbá sílẹ̀ ẹjọ́ kọ́ máa jọ dráàgẹ̀ láàrin àwọn tí kábà ti gba Yorùbá nation a máa gba ilẹ̀ Yorùbá wa ẹ máa gbàdúrà kí Gbádébọ̀ kó wọlé fún gómìnà Lagos State tí Gbádébọ̀ bá ti wọlé fún gómìnà Lagos State ìyẹn ọmọ Ìgbò ẹ wá jọ fún wọn lẹ̀ pẹ̀lú àwọn MC ẹ jẹ́ kí bàbá wa Ìgbòho náà máa fún wọn rẹ́rìn lọ fúnra wọn ló sì máa pè Ìgbòho wọlé fúnra wọn ló máa paláyé wọlé fúnra wọn ló máa sáyìn gbogbo dọ́kúmẹ́ntì gbogbo nǹkan ẹláyé tó bàjẹ́ fúnra wọn ló máa já padà gọ́ọ̀mẹ̀ntì ẹ fún wọn lẹ̀ wọn tí ìlú wọn fẹ́ pogun wọn tí ìrìjà wọn fẹ́ pèjà fúnra wọn bí àṣà yá mi kan lórí platform ó náà fúnra wọn ló máa bẹ̀rẹ̀ sí ní ṣá wọn ló máa bẹ̀rẹ̀ sí ní fúnra wọn ẹ jẹ́ kí Gbádébọ̀ wọlé ẹ̀yọ́ ọmọ Yorùbá nation ẹ jẹ́ kí ẹ sún sẹ́yìn fún ẹ máa ràn wọn tí Gbádébọ̀ bá ti wọlé tán tó wù jẹ gómìnà Lagos State bàbá ti jẹ president bàbá ti padà padà àwọn bóyá bàbá tó jẹ president lọ́wọ́ bóyá bàbá kan tó gómìnà Lagos State pé kí àwọn agbèrò kọ́ máa pàṣẹ lórí gómìnà Lagos State ni ẹ jẹ́ ká máa wò kí ló dé tí a lè lajú sílẹ̀ tá a lè nísìn aláàfẹ́gbẹ́ ìgbésẹ̀ ká ṣí ara bí ogún bí ọgbọ̀n tọ́ba mọ̀ papọ̀ ni wọ́n ní pé a lè lọ ó dé àti gbà pé a lè lọ ọ̀nà kan lọ́wọ́ sílẹ̀ fún ààyè o ẹ̀rí ibi tọ́lọ́ ti gbèdá báyìí ẹni ṣé ìjọba bá tẹ̀ sọ yí pé wọ́n lè dìgò tọ́ba wù ní bàbá Tinubu ní Lagos State ṣé ẹ ní jíyàn ẹ̀ ṣá gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi tẹ wà ní Yorùbá nation ẹ̀yin tẹ tó mi bí. because Fúlàní ló ń bá géèmù ọ̀hún lọ́wọ́ ọwọ́ Fúlàní ní géèmù yẹn wà. pín ọ̀rọ̀ yìí kó lọ ẹ pín kó lọ ẹlẹ́ka jókòó kàtà yìí tì ẹlẹ́ka lọ ẹ̀yin bá máa ṣe kọ́ ọ̀gbìn ẹ máa gbìn kọ́ ọ̀gbìn ìyàwó adélẹ̀ tìtì ní kẹ́ máa gbìn kọ́ ẹ máa gbìn kọ́ kẹ́ máa jáko ó jẹ sọ̀rọ̀ ẹ pé yẹ ká ní hospital ẹ̀gbọ́n mi kan jẹ́ ti là wá lóye pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ dókítà nílẹ̀ Yorùbá wa tó ní ọ̀wọ́ títú pẹ́pẹ́pẹ́ wọ́n ní Yorùbá nation ni wọ́n ń ṣe èmi gan fún ara mi mo sì níbi tí mo sì lè fílẹ̀ hospital tó bá dásìkò bẹ́ẹ̀ ni mo ní tí mo sì lè fílẹ̀ hospital dókítà ìbílẹ̀ lèmi náà dókítà ìbílẹ̀ èmi ti máa mú ọ̀pọ̀lọ tí mo gún ọṣẹ jújú tí mo gún ọ̀pọ̀lọ òjòkù tí máa jó tán tí mo gbé sínú ilé tó bá yàn ọ̀pọ̀ tí máa bù sójú ẹ̀wọ̀n ọ̀bí yẹn ẹ̀dá kò ṣòwò ló máa mú rẹ́mọ̀ á máa yọ táyẹ pẹ̀lú ọ̀rùn ni so àìmọye kan bẹ́ẹ̀ lẹ́jọ́ tó lọ́ọ́ dìde àgbéwà ọkọ̀ ní gbọ́dọ̀ àlẹ́ ẹjọ́ tó lọ ẹ̀dẹ́ka láǹfààjà ẹ̀dẹ́ka máa dáko ẹ̀dẹ́ka máa tọ́jú owó ẹ̀dẹ́ka lajú sílẹ̀ bó ṣe jẹ́ nìyẹn àní kúpẹ́ẹ̀sì ẹ lajú lẹ̀ máa wọ̀ ẹ máa wò ní èkó ẹ jẹ́ kí ní èkó òun ló máa gba ìbánisọ̀ fún wa ẹ máa wọ ẹ gbàdúrà kan wọn yíbo wọlé o àdúrà wa gbà ó àlékún sọ́nà bí èsì.
káàbọ̀ ṣé ẹ ti gbọ́ bẹ̀ yẹn torí tá a bá ń sọ̀rọ̀ àwọn kan rò wípé bóyá mò ń ṣáìdì Ìgbò lánàá àbí bàbá tí wọ́n pè wọlé lórí ètò lánàá wọ́n ń ṣáìdì Ìgbò kò sẹ́nì kankan tó ń ṣáìdì Ìgbò pé kí wọ́n wá gba ilẹ̀ káàrọ̀ jìrì kò sí bó ṣe lè wù kórí tó ẹ̀jẹ̀ ọmọ kan tó wà nínú èmi ò mọ bí MC Olúọmọ ṣe bó ṣe ní ẹ̀jẹ̀ ọmọ kan jù mí lọ ní ilẹ̀ Yorùbá aláwọn pípù yìí wọ́n ti bà ayé jẹ́ wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ fúnra wọn ẹ wá ń sọ wípé láàrin few days yìí ká kọ́kọ́ gbé issue tájọ ní láàrin ara wa ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan ká kọ́kọ́ lọ dìbò fún Sanwó-Olú náà ta ló máa dìbò fún Sanwó ikú tó máa tún lọ pa àwọn ọmọ mọ́yàn lọ́wọ́ ta ló máa dìbò fáyàkìlà so àwọn MC Olúọmọ nígbà táwọn Yorùbá nation bá láwọn ń bọ̀ ní Èkó they prepare tógún ti jà fún wa ni wọ́n fi ń prepare èyí tẹ̀ ń sọ nílùú òyìnbó àwa tá à ń ṣẹ́rí mo notice kìíní kan àwa tá à ń sọ Yorùbá nation ìlú òyìnbó la wà ta ti ń pariwo wípé káwọn èèyàn wá jáde lógúnlógún kọ́ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n àwa tá à ń sọ̀rọ̀ ìjàngbara wípé káwọn èèyàn wá jáde fúnra ìlú òyìnbó la wà wọn fi gbọ́ràn sí wa létí wọn gbọ́ràn sí wa lẹ́nu wọ́n ń sọ wípé ẹ wà lóyún òyìnbó ní káwọn jáde so àwọn ni kí wọ́n lọ pa àbí because wọ́n ti mọ̀ wípé àwọn tó wà nílé àwọn ìjọba wọn ní nǹkan méjì ju wípé anybody tó bá bọ́ síta pé òun fẹ́ jàjàngbara pípa ni àwọn tó wà nílé ti mọ̀ yẹn ok ẹ̀yin tí ẹ wà ń lo òyìnbó àwa tá wà ń lo òyìnbó tá à ń kígbe jù wípé kí gbogbo àwọn ẹbí wa kán bọ́ síta kán lọ pariwo kán ṣèwọ́de kán lọ báyìí kán lọ reclaim kán lọ declaim kán lọ ṣe gbogbo ẹ̀ àtàwa tá à ń pariwo mega rally gbogbo wa lápapọ̀ àwọn tó wà ní ṣé wọ́n gbọ́ràn sí wa lẹ́nu tó bẹ́ẹ̀ gẹ́ tó bá ń ṣe wípé a fi owó mobilize most of them láti jáde gẹ́gẹ́ báwọn olóṣèlú ṣe ń ṣe torí gbogbo ìjàngbara yìí náà ó ní lapses tiẹ̀ o kò fẹ́ẹ̀ yàtọ̀ sí nǹkan olóṣèlú torí ìgbà yẹn tá a máa ń pariwo ẹ máa gbé bánà sọnù lẹ máa gbé bọ́ síta ẹ máa draw eléyìí ẹ máa ya eléyìí picture eléyìí máa wà lórí bánà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo wọn ni wọ́n fi gbé picture sórí bánà tí kò ń ṣe pàwọ́ nìkan lọ́mọlẹ̀ káàárọ̀ òjíire ẹ máa gbé bánà síta wọ́n máa wò wípé àbólóṣèlú làwọn fẹ́ lọ tẹ̀ka fún ni àbólóṣèlú ló fẹ́ wá tán àwọn wọnú Yorùbá nation ni ẹ ṣe a whole lot of things kó yàtọ̀ sí ti olóṣèlú tó ń pa fún wọn ìyẹn kọ́ la fẹ́ mú gbọ́lé nìyí bí kò ṣe wípé pẹ̀lú bá a ṣe kígbe tó ta ṣe pariwo tó ká wa lára tó ká wa níṣan tó àwọn èèyàn wa ò bọ́ síta àwa tá à ń kígbe Yorùbá nation lóyìnbó la wà àwọn èèyàn bọ́ síta wọn ò gbọ́ràn sí wa lẹ́nu the same thing goes to àwọn tó wá ń sọ̀rọ̀ nínú Yorùbá nation lẹ́ni yìí tí wọ́n wá ń sọ wípé kí àwọn èèyàn wa kọjọ kọ́ máa tí ì sọ̀rọ̀ Yorùbá nation mọ́ o ẹja sì kọ́kọ́ máa wo Yorùbá nation náà ẹja kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ náà eléyìí tó ń gbóyin lára gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́fẹ̀ẹ́ ń bọ̀ òun ni kọ́ má bàa gba èkó mọ́ yín lọ́wọ́ ẹjọ́ ìlú òyìnbó ni èlọ́tọ̀ fi tẹ̀ ń sọ̀rọ̀ yẹn ìlú òyìnbó lẹ́wà o ọmọ bá dìbò fún Ṣínédù ṣe mọ̀ pé ìlú òyìnbó lẹ́wà so the same price ni àwa méjèèjì bí ọ̀rọ̀ ìyá àgbà mi torí àwọn politician tó wà nílùú òyìnbó tí wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ Yorùbá nation láti ilẹ̀ wọn bá wa dá sí wọn bá wa mú lálágídí wípé Yorùbá nation yìí tá bá lè gbà ó máa tó fífọ̀ gbogbo wa ni wọn bá wa dá sí lálágídí o ṣùgbọ́n nígbà tó wá di wàhálà láàárín àwọn olóṣèlú tó di wípé wọ́n ti rí pé agbára ti fẹ́ máa bọ́ lọ́wọ́ wọn àgàgà jùlọ àwọn pátì Sanwó-Olú APC wọ́n rí pé agbára ti fẹ́ máa bọ́ lọ́wọ́ àwọn kò fẹ́ ságbára lọ́wọ́ àwọn mọ́ wọ́n wá bọ́ síta wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe emotional control emotional blackmail wípé ọmọ ìkànnì yín ẹ má yẹ kí Ìgbò gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n fi yẹn campaign fún àwa
ẹ má jẹ́ parọ́ tàn yín, ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ fẹ́ lọ dìbò fún ẹ fẹ́ káwọn èèyàn dìbò fún Sanwó-Olú. Ìlú òyìnbó campaigners ni báwa náà ṣe wà nílùú òyìnbó tá à ń campaign fún ilẹ̀ káàárọ̀ oòjíire. Àwọn tó wà lé gangan ni wọ́n fi líìtì yẹn. Àwọn tí wọ́n ti fi agony, tí wọ́n ti fi pain, tí wọ́n ti fi ẹ̀dùn ọkàn, tó ti fi ìrora ọkàn, tó ti fi àìlera ara, tí wọ́n ti fi já tíkẹ́ẹ̀tì fún MC Olúọmọ for ages past. Àwọn ló ń lọ sí polling booth níjọ́ Saturday. Àwọn tí wọ́n ti tí ọ̀rọ̀ ọmọ Tinubu tó jẹ́ ìyá ọlọ́jà tó ti sún wọn, tó ti sún ilé ayé wọn lọ́lọ́. They are taking their anger and their aggression to that polling unit on Saturday. Èmi dẹ̀ mọ̀ wípé ṣe rí gbogbo ẹ̀bẹ̀ ìkà tí MC Olúọmọ ń bẹ̀ lórí social media yẹn, ojú ẹ̀bẹ̀ orí ahọ́n lásán ni. Torí wípé àwọn boys MC Olúọmọ wọ́n máa tún ná àwọn èèyàn, wọ́n máa nà wọ́n pa níjọ́ Saturday, wọ́n á yìn wọ́n bọ̀ wọ́n pààyàn ní ọjọ́ Saturday yẹn. You think they will not re-strategize pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ fún presidential election? Ṣé rò wípé wọn ò ní bọ́ síta togun tìjàtìjà tí àwọn ìyá ọlọ́jà, àwọn ìyá gbogbo, àwọn bàbá oníkíní yẹn ní ọjọ́ Saturday? You think MC Olúọmọ is just begging? Báwo làwọn ṣe ń rí àwọn ìbò yẹn àti àwọn 10 billion march tí wọ́n ń mobilize fúnra wọn ní ọdọọdún nígbà yẹn? Báwo ló ṣe ń rí? It's with force. It's with force. Àwọn ìyá ọlọ́jà yìí, the same àwọn ìyá ọlọ́jà yìí ni wọ́n máa forcefully drag wọn out. Àwọn tí wọ́n lọ ṣe 10 million march fún Tinubu níjọ́ kìíní àná, ṣebí wọ́n sọ fún 5,000. Àbí wọ́n sọ fún 5,000, àríwájú fídíò ní agbègbè ẹ̀ lọ viral náà. Wọ́n sọ fún 5,000 MC Olúọmọ for your information, fún 5,000 tí wọ́n sọ nítorí wọn lọ fún 10 million march yẹn. Ó sì wà lọ́kàn wọn, báwo ló ṣe fẹ́ bẹ̀ wọ́n pé kó má bínú. Nígbà tẹ́tí forcefully tẹ́tí bayé èèyàn jẹ́, tẹ́tí forcefully tẹ́tí dayé èèyàn rú, tẹ́tí forcefully tẹ́tí gba ìsọ̀ lọ́wọ́ onísọ̀. Tẹ́ fi bí pa àwọn ìyá yẹn. Táwọn ìyá yẹn ò dán kankan lójú yín, tẹ́tí dà wọ́n ríboríbo, tẹ́tí sọ wọn nígọ̀ síwájú. MC Olúọmọ ó wá sọ wípé kán má bínú. Èèyàn mélòó ló ti ṣe ìwọ MC tó ti gba má bínú lásán lórí ahọ́n? Èèyàn mélòó ló lè pa ẹ́ lọ́mọ jẹ tó lè gba má bínú? Èèyàn mélòó ló lè gbà sọ lórí ẹ tó lè sọ pé má bínú? Wọ́n lè sọ fún ẹ pé má bínú kó o lè gbà bẹ́ẹ̀. Èèyàn mélòó ló lè gbàjẹ́ lẹ́nu ẹ tó lè fi ẹni ní, tó lè fàyè ní ẹ lára níbi tó o ti ń jẹ, níbi tó o ti ń mu, tó lè gba má bínú ẹ fọ̀rọ̀ bára yín wò? For how many years have you been doing this to our mothers? For how many years ni ọmọ Tinubu ló ti ń gba owó orí àwọn ìjà wa nínú páàhẹ́, nínú ìdààmú, nínú ìpayín kéke wọn? Wọ́n máa fojú àánú ṣe. Ẹni tó ń kiri lásán nínú ọjà, ọmọ kékeré tí ó wà underage tó ń kiri lásán nínú ọjà, ẹ máa já tíkẹ́ẹ̀tì fún. Bẹ́ẹ̀ bá já tíkẹ́ẹ̀tì fún, ẹ máa dà sílẹ̀ ńlẹ̀, ẹ máa dà pure water sílẹ̀ ńlẹ̀, ẹ máa fọ́ dànù. Orí social media yìí náà la wà tá a rí ọmọ kan tó ń kiri coke, ọmọ underage. Òun ò lówó tóun máa fi já tíkẹ́ẹ̀tì. Ẹ máa mú gbogbo minerals ẹ̀, wọ́n máa fọ́ sílẹ̀ ńlẹ̀. Lọ́mọ kékeré ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún. Bẹ́ẹ̀ náà láti lady kan báyìí kó tó di wípé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ prank àbí kankan gbé kiri tí wọ́n wá ń dá owó fún lady yẹn pẹ̀lú ọmọlẹ́yìn lè dá ọjà ẹ̀ nù torí pé kò já tíkẹ́ẹ̀tì, torí tíkẹ́ẹ̀tì ò ṣe tíkẹ́ẹ̀tì. Bóyá lady kan ló tiẹ̀ fún yẹn lówó àbí ló ṣe gbogbo ẹ̀. And you are telling people kó má bínú, ẹ jọ̀ọ́, tó o bá kí ń ṣe ẹ̀bẹ̀ sọnù. Báwo ni wọn ṣe ní bínú? Báwo ni wọn ṣe ní rán oró? Torí gbogbo àwa tá à ń sọ̀rọ̀, tá à ń pọnu mọ́ Jídé Sanwó-Olú, ìlú òyìnbó la wà. Àmọ́ pain táwọn èèyàn wá go through, àmọ́ agony táwọn èèyàn wá go through láàrin ìgboro Èkó. But a máa ń tètè gbàgbé, ṣe báwa náà la wà nílùú òyìnbó tá à ń rí èèyàn tó mú búrẹ́dì tó fi ń kan gọ́tà jẹ. Fídíò yẹn òdòdó ti yín àbí ẹ̀yin tẹ́ ń preach kiri, ẹ̀yin tẹ́ mọ bó ṣe ń
yíyàn lọ́kàn padà láàrin 24 hours àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí wọ́n ti fìyà jẹ for the past 15-20 years ẹ̀yin lẹ mọ̀ bó ṣe forcefully yí lọ́kàn padà láàrin 24 hours torí májíìkì wà lọ́wọ́ yín olúgbòhùn ń bẹ lọ́wọ́ yín tó dájú gidi tẹ́ ẹ lè fi bá wọn sọ̀rọ̀ tó máa fi gbàgbé ìyà àtẹ̀yìnwá torí ẹ̀ kí n fọ̀rọ̀ wí ọ̀rọ̀ ara yín wípé tó bá jẹ́ èmi ló ṣẹlẹ̀ sí ńkọ́ tó bá jẹ́ èmi ló ṣẹlẹ̀ sí ńkọ́. What's my candy? Your candy. Yes. Mo ń bọ̀. One sweet. Yes. Come, let me get you sweet. Màá kúkú ṣe gbogbo ilé torí mi ò fẹ́ kó máa ṣe gbogbo ìjọba. Màá ṣe fún ẹ kó má bàa ṣe náà. What is that? Leave it, I will pick everything. Hey, why did you pick it up? Okay, you are the one that put it inside this place. Don't go to that place again. Wait. Okay, you pay me. Hey, you're not happy, no. Say, you say, oh, no matter. Hey, you're not happy, no. Schedule come. Ẹ mọ̀ bó ṣe ń preach, ẹ mọ̀ bó ṣe ń forcefully ẹ̀tún lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ṣe wà lẹ́nu abẹ́ àwọn akọ́lẹ̀ ẹ̀mú this past few years 3 years ago tábẹ̀rẹ̀ jàǹgbára àwọn ẹ̀lẹ́kú tẹ̀sán pàà ní manners of approach manner tẹ́yìn fi ní approach pé kọ́ lọ dìbò níjọ́ Saturday ó dàbí ẹ̀yin ní magician ẹ̀yin lẹ́ fi iyọ̀ àti oyin sẹ́nu àti ṣúgà àtàdùn gbogbo ìwà lẹ́nu tí yín tẹ̀fí ń polówó Sanwó-Olú Sanwó-Okú Sanwó àdánù Sanwó òfò káyẹ̀ máa bàjẹ́ tọmọtọmọ. ṣé mo rí pé àwa ò ní manners of approach but you people have it now. gbogbo manner tẹ̀fí sọ̀rọ̀ yẹn is good manners of approach. nǹkan tèmi máa sọ fẹ́yìn tẹ wà nílùú òyìnbó tẹ́ ń sọ pé káwọn èèyàn wá lọ dìbò fún Sanwó-Olú ní bínú ni wà yín olólùfẹ́ nìkan kan wà ń bẹ̀ ọ́ mo exclude yín torí pé àjọ ń sọ̀rọ̀ Yorùbá nation but títorí pé bẹ́ẹ̀ ń ṣe ronú nìyẹn. ṣùgbọ́n àwọn tí wọ́n ti jẹ́ politician láti ilẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ tó jẹ́ wípé politics ló fẹ́ fi máa control mind àwọn èèyàn ní ìsìn pé àwọn ní sweet tongue kì í ṣe àwọn tó wà ní Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ wípé nínú máìndì wọn rò jinlẹ̀ wọ́n kàn wò wípé bóyá ọ̀nà tí nǹkan máa gbà ṣiṣẹ́ fún àwọn ọmọ káàárọ̀ oòjíire nìyẹn mo exclude àwọn yẹn. ṣe rárí àwọn tó jẹ́ wípé politician ni wọ́n láti ilẹ̀ wọ́n ti jókòó sí àárín wa nínú Yorùbá nation wọ́n kàn dúró de time táwọn tó máa tó àsìkò ìdìbò tó máa bọ́ síta tó máa bẹ̀rẹ̀ sí ní máa sweet tongue wa tó máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe láti yí wa lọ́kàn padà. nǹkan tèmi máa sọ fún yín ni wípé ẹ jẹ́ ká dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ṣó ti yé yín tí mọ́lá bá máa ta oògùn fún Haúsá máa sọ fún ẹ pé ṣó ṣe ẹ́ rí ìgbà tó ṣe é ìgbà tó lò báwo ló ṣe rí lára ẹ. so èmi ò bá ní wípé kí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ wà nílùú òyìnbó tẹ̀ ń píríṣì wọn Nàìjíríà tẹ̀ ń píríṣì kán lọ dìbò fún Sanwó-Olú tẹ̀ ń píríṣì APC tẹ̀ ń sọ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kán fi ìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì gbogbo àwọn ọmọ yín tó wà nílùú òyìnbó ẹ kó wọn padà sílé ẹ jẹ́ kán máa gbé nílé ọjọ́ ìdìbò ẹ jẹ́ kí àtẹ̀yìn àtàwọn ọmọ yín àtàwọn ẹbí yín ẹ kó ya yín lẹ́yìn kẹ́ lọ sí polling booth kẹ́ lọ dìbò fún Sanwó-Olú ẹ má mobilize àwọn èèyàn wa mọ́ because ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ̀rọ̀ yìí ìlú òyìnbó lẹ wà ẹ sí nílé ìyá yín bàbá yín àbúrò yín ẹ̀gbọ́n yín kò ní ọjà kò ní market ní kí ló ti porúkọ ẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Èkó àwọn ọ̀yà yín wọn ò máa lé àwọn ọ̀yà yín tààtà ní àárín ìgboro Èkó wọn ò máa sọ fún wọn pé tí wọn ò bá sanwó orí wọn ò ní rọ́nà lọ so it's better kí gbogbo yín ẹ̀yin tó yẹ wípé nǹkan kan ò ṣe yẹn tó yẹ wípé wọn kidnap àwọn ẹbí yín yẹn tó yẹ pé ìyà tó ń jẹ wọn láàrin ìgboro Èkó ò jẹ yín yẹn ẹ kó àwọn ọmọ yín lọ sí ìgboro Èkó kẹ́ ẹ gba hòtẹ́ẹ̀lì di àárọ̀ ọjọ́ Saturday kẹ́ ẹ wá jáde ní gbogbo hòtẹ́ẹ̀lì rúùmù yín kẹ́ ẹ lọ sí polling booth tó súnmọ́ hòtẹ́ẹ̀lì rúùmù yín yẹn kẹ́ ẹ lọ dìbò fún Sanwó-Okú Sanwó àdánù yín ẹ lè ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín wà ní Chicago
ọ̀pọ̀lọpọ̀ yín wà ní kí ló ti ń porúkọ ìtàló, ọ̀pọ̀lọpọ̀ yín wà ní Germany, ẹ wà ní Canada, ẹ wà ní America, ẹ wà ní gbogbo bí tẹ́ wà, ẹ wà ní London, ẹ̀pẹ́ tí ẹ̀ pọ̀ bí bíbà ní London, ṣe mọ̀ pé ibẹ̀ ní Yorùbá pọ̀ sí. So ẹ̀yin tẹ́ ń sọ yẹn kò ní ìdí pé kẹ́ máa mobilize àwọn ẹni ẹlẹ́ni tẹ́bí ti pa for years tí Tinubu ti báyé wọn jẹ́ for years tí wọn ò ní proper health care. Tó bá dé hospital torí pé kò sí kinní kan, ẹ máa gbé lọ sí general hospital, láti general hospital ẹ lọ ra ẹ̀jẹ̀ wá, ẹ lọ ra omi wá, ìyẹn ní general hospital ẹ lọ ra gbẹ́ wá, ẹ lọ ra àwo wá, ìgbà bàràbà yẹn lọ́ máa bá títí tó lóyún máa fi kú toyún. Ẹ má mobilize irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Ṣó ti yé yín? Ẹ má mobilize àwọn tí ebi ń pa, tínú wọn ò dùn, tí wọn ò tiẹ̀ ṣúọ̀ wípé lẹ́yìn ìdìbò yìí ayé wọn máa dáa. Ẹ má gbàgbé ṣebí kẹ́kàn dìbò ní, tẹ́ bá ti dìbò tán ẹ máa bọ̀ nílùú òyìnbó padà. Àwọn ọmọ yín tẹ́ ti bí sílùú òyìnbó for years wẹ́ pé ìlú òyìnbó ládàgbà sí, tí wọn ò gbọ́ ṣúkú, tí wọn ò gbọ́ wá kí n pa ní èdè Yorùbá yẹn, ẹ kó wọn lọ sílé. Because ẹnu yín dùn, ẹ bá ṣe preach fáwọn èèyàn. Ẹ kó wọn lọ sílé, ẹ ra tíkẹ́ẹ̀tì fún wọn, ṣọ́nfọ̀ bídìí yín láti ra tíkẹ́ẹ̀tì fáwọn ọmọ ni. Ẹ kó wọn lọ sílé, àwọn tó ti pé 18 nínú wọn, kẹ wá tò wọn lẹ́yìn, kọ́ wá ní kí lẹ wá ṣe òkè sọ wípé torí tẹ bá love ilẹ̀ yín to that extent ẹ fi preach. Ẹ ní máa jókòó sílùú òyìnbó máa sọ fáwọn tí ó wà nínú pain and agony pé kán lọ dìbò. It's not you to choose for them. Ẹ̀yin kọ́ lẹ máa sọ fún alára bí ara ṣe máa rọ́. Ẹ̀yin kọ́ lẹ máa sọ fún ẹni tẹ́ bí ń pa bó ṣe máa jẹun. Ẹ̀yin kọ́ rárá, kò tọ́ sí yín lẹ́nu láti sọ. So ìgbà tẹ́yìn ti wà lóyìnbó tẹ́ wà ní tí system wọn ti work yẹn tó yẹ pé tó rí bákan yín ọ̀dọ̀ doctor yín ẹ máa lọ lọ́fẹ̀ẹ́, doctor máa kọ oògùn fún yín, tẹ́ bá ní extension kí ló ti ń porúkọ ẹ̀ tẹ́lẹ̀ fi lọ gba oògùn ọ̀fẹ́ àbí kẹ́ sanwó bí ẹni tí ò san ní pharmacy, doctor máa kọ fún yín. Tó bá gbé test náà lẹ fẹ́ ṣe ọ̀fẹ́ lẹ máa ṣe, doctor máa kọ fún yín, máa kọ extension number yín, ó máa kọ síbẹ̀ wípé ẹ ní ẹ̀tọ́ láti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún nǹkan tẹ́ fẹ́ ṣe àyẹ̀wò lé lórí. So gbogbo yẹn tí wọn ò ní Nàìjíríà tó jẹ́ wípé tó bá máa ṣe àyẹ̀wò orí èékánná lásán wọ́n máa gbowó lọ́wọ́ wọn. Tó bá máa wo ẹni olóyún tó bá máa wò bóyá ibi tóyún yìí dúró sí ó dáa kó tó pé 3 months kó má lọ jẹ́ ectopic pregnancy o, wọ́n máa wò ó pẹ̀lú owó ni o ló máa fi sanwó scan ni o. Kì í ṣe pípé ìwọ tó jẹ́ wípé olórí burúkú ara ẹ̀ olófò ara ẹ̀ tó bá jẹ́ ọtí nìyí wọ́n ló máa tún wá sọ fún mọ́tò kó ọ̀rọ̀ àgbẹ̀ kí ẹ̀rí ẹ̀rí kù kó ọ̀rọ̀ àṣẹ ọ̀fẹ́ dẹ̀ ni o. Ọ̀fẹ́ ni tó bá tún bímọ tán lórí ọtí bẹ̀ẹ̀ díẹ̀ wọ́n máa gbóúnjẹ àrọ̀ fún ẹ, wọ́n ṣe máa gbóúnjẹ àrọ̀ fún ẹ, wọ́n máa tún gbóúnjẹ sílẹ̀ wọ́n ti gbọ́dọ̀ sọ fún ẹ, wọ́n ti gbóúnjẹ alẹ́ fún ẹ. Ṣùgbọ́n ní ilé kò rí bẹ́ẹ̀ o, ìwọ́n tó bá lówó san nílé wọn máa gbàgbé sí hospital ni. Wọ́n wá sọ fún ẹ pé ó ti gbà táwọn ẹbí ẹ bá ti orí owó sùn. Ìsìn ilẹ̀ ṣe mọ̀ wípé Èkó bẹ́ẹ̀ ni, ìsìn wọ́n ṣe mọ̀ wípé Èkó ilẹ̀ Yorùbá ni kò yẹ kán gbà lọ́wọ́ lọ́wọ́. Ẹ jọ nítorí ọlọ́pàá orí ìgbọ̀rọ̀ mi lẹ́rù ti gbogbo wa náà. Ṣé bí gbogbo ilé káàró òjìlé pátápátá là ń ṣí ìdìbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó ti kọ́ lórí burúkú ẹlẹ́gùsí. Ó sọ wípé ó máa dá dúró gẹ́gẹ́ bí lóòótọ́ ìjìyà wà, lóòótọ́ ìgbàlára, lóòótọ́ nǹkan ọ̀dọ́gba, ṣùgbọ́n kì í ṣe bọ́ ṣe ń ṣe yẹn. Ṣé báyìí ṣe wá ókè kì í ṣe bá wà ṣe ń ṣe yẹn tó yẹ kó ṣe ṣe àbí? Ìsìn lẹ́yìn wá fẹ́ wá mú wá lápapọ̀ àpapọ̀ lọ dìbò tó sọ owó tó bá ṣe ń ṣe yẹn àbí? Mo kó ní ti gbàgbẹ́, mo kó ní ti bàjẹ́. Ẹ máa sọ fáwọn èèyàn wípé tipátipá kọ́kọ́ jọ ọ́ ẹ̀dá ká sí kẹ́ẹ̀kọ́ náà àwọn ọmọ Yíbò wèrè àwọn ọmọ Yíbò kì í wọ́n yẹn yes. Aláǹgà wà láàrin àwọn ọmọ Yíbò, Yorùbá àti Yíbò wọn kì í Yorùbá. Ìyá àgbà mi láti kékeré ló ti máa ń sọ fún wa pé ká má fẹ́ Yíbò, Yíbò da, Yíbò ṣègbà, Yíbò ṣàwo, kókó bàbá àṣàṣù. Now we stand down àwọn kan láàrin wa ti fẹ́ Yíbò náà. Tọ́dẹ̀ tí wọ́n fún Yíbò. Ẹ ti sọ pé gbogbo àwọn tó bímọ fún Yíbò láàrin wa yẹn gbogbo wa yẹn ọmọ àlàbí àbí àbá yín di ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ ọkọ tẹ́ wà nílùú òyìnbó ẹ má dúró sílùú òyìnbó ẹ kó ọmọ yín àtàrà yín ẹ kó wọn
lọ́lé kẹ́ ẹ lọ dìbò fún Sanwó-Olú. Torí tá a bá ń bára wá sọ ẹ máa sọ wípé ká gbàgbé gbogbo yẹn náà ká kọ́kọ́ gbé tì sẹ́gbẹ̀ẹ́ náà ká kọ́kọ́ gbé tì sẹ́gbẹ̀ẹ́ náà. Are you for real? Ṣé fẹ́ lọ sọ fún ọmọ ìyá bá mi ṣe pé àti ẹ mọ iye tí wọ́n jẹ́ ní fámìlì bá mi ṣe ni? Ẹ fẹ́ sọ fún bá mi ṣe àti fámìlì ẹ̀ àfẹ́ sọ fún àwọn ẹ̀gbọ́n àti ìyá àti bàbá ẹ̀ pé kọ́kọ́ gbé ikú bá mi ṣe sẹ́gbẹ̀ẹ́ kan náà kọ́ lọ dìbò fún Sanwó-Olú. Lẹ́yìn tó pa bá mi ṣe sínú BRT ta ló sọ̀rọ̀? Ṣé Sanwó-Olú sọ̀rọ̀? Ta ló ti mọ òkodoro ọ̀rọ̀ ní ìsìn ibi tí ọ̀rọ̀ bí bó ṣe bá mi ṣe bá ta ló mọ òkodoro ẹ̀dẹ̀ ní eléyìí? Toró lórí burúkú ni ẹ̀ kì í fọ̀rọ̀ wo ara yín wò. Wọ́n jókòó sórí ọlọ́pàá. Ń bọ̀ ẹjọ́ ọkọ mi ló ń pè mí. Ẹ lọ ayọ̀ mi. Okay then, màá ṣe é sìn. Baba. Okay then. Baba. Okay then, tó bá ti dé Lùgẹ́sà kó pè mí màá bá ẹ ṣe. Baba. Yeah, I love you then. Baba. Ọmọ ẹ̀kẹ́. It's coming home. Ó ti pa. Go and sit down, please. Pick it up. Where is it? Oh yeah, pick it. Look. Oh yeah, jẹ́ n bá ẹ ṣan. Ó ti kàn. Àbúrò ló kàn sẹ́nu. Wọ́n ló mọ̀. Máa tó tà lọ. Ẹ wo. Oh yeah, take. So ẹ máa sọ fún ìyá bá mi ṣe pé kó má bínú. You don't want. So you ask me to give you candy and you not lick it. Ó yá lọ jókòó. Lọ jókòó kó lọ wo cartoon ẹ. Ẹ máa sọ fún ìyá bá mi ṣe pé kó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ikú ọmọ ẹ̀. Ẹ máa gbé kí ìyá bá mi ṣe kó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ikú ọmọ ẹ̀ kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Kó lọ dìbò náà. Àbí bẹ́ẹ̀ kọ́? Nǹkan tẹ́ máa sọ nìyẹn. Ṣé tí ó bá jẹ́ pé MC Olúọ̀ràn òun ni ọmọ ẹ̀ kú tí wọ́n ti fún ní justice ó máa gbé ikú ọmọ tiẹ̀ á gbé sí ẹ̀gbẹ́ kan. A wá lọ dìbò fún ẹni tí ó kún pa ọmọ ẹ̀ lórí ìṣe ètò ìjọba ẹ̀ tí kò rí nǹkan kan. Ọmọ tí wọ́n pa ọmọ ẹ̀ ní kíní kan school yìí kí lọ tí ọmọ ẹ̀ kú síbẹ̀ tọ́pọ̀ sí ọmọ ẹ̀ kí lorúkọ ẹ̀ ṣe treasure àbí kí lọ́ọ́ porúkọ òyìnbó tọmọ yẹn ń jẹ́ mo ti gbà Whitney ẹjọ́ kó sì kọ́kọ́ gbé ikú ọmọ ẹ̀ ẹ mọ iye èèyàn mélòó tó máa mobilize nínú family ẹ̀ torí kò ń ṣe Yorùbá ẹ̀yin jẹ́ Yorùbá jùlọ ẹ mọ iye èèyàn tó máa mobilize ní àárín ẹbí tiẹ̀ mo béèrè lọ́wọ́ yín so kó kọ́kọ́ gbé ikú Whitney kó gbé ikú Whitney sẹ́gbẹ̀ẹ́ kan náà kó lọ dìbò fún Sanwó-Olú ṣé ẹ̀yin máa ṣe irú ẹ̀ ṣé gbogbo yín máa ṣe irú ẹ̀ àwọn ọmọ Ìgbò ní ìsinyìí kílẹ̀ tó mọ́ wọn ti lọ sí ibi ọjà wọn ti lọ jó ọjà wọn ẹ jọ nínú àwọn ọmọ Ìgbò tẹ jó ọjà wọn yẹn àwọn kan wà níbẹ̀ tó ti fẹ́ Yorùbá o ibẹ̀ lọ ti ń bọ́ ọmọ yín o ibẹ̀ lọ ti ń bọ́ àbúrò yín ibẹ̀ lọ ti ń bọ́ ẹ̀gbọ́n yín o ibẹ̀ lọ ti ń bọ́ ìyá yín àti bàbá yín tó ti fẹ́ sínú ẹbí wọn tó ti darúgbó inú business tó ti ń ṣe tó ti ń bọ́ wọn yẹn o àwọn ọmọ tí wọ́n bí wọ́n ti ní ẹ̀jẹ̀ yín náà nínú àfààfù ni wọ́n o so nísìnyí nígbà tí wọ́n ti wá dé ṣọ́ọ̀bù wọn ní ìsìn tó yẹ wípé Ìgbò ọkùnrin tó fẹ́ Yorùbá obìnrin Ìgbò obìnrin tó fẹ́ Yorùbá ọkùnrin tí wọ́n wá ní ṣọ́ọ̀bù níbi tẹ́ ẹ ti lọ torí bí ibi tẹ́ yìí máa ronú sí nìkan lẹ́ ronú sí ń bọ̀. Hello Ayọ̀ ó kò tí wà ń bẹ̀ mo ń bọ̀ máa bẹ̀ sí dáná sí mo ti gbọ́. Bẹ́ẹ̀ ni ìyá mi ọmọ wù mí láti sí káàkiri sọ wípé lóòótọ́ Gbádébọ̀ gbọ́ Yorùbá bọ́tí ìyá ẹ̀ ní Ìgbò àbí bàbá ẹ̀ ní Yorùbá bọ́ nílẹ̀ Yorùbá téèyàn bá fẹ́ tí obìnrin bá fẹ́ tí obìnrin tó bá lọ fẹ́ ààrẹ ní ilẹ̀ Yorùbá ọ̀dọ̀ bàbá ẹ̀ ni wọ́n máa claim àbí bẹ́ẹ̀ kọ́ ní ilẹ̀ Yorùbá tí ọkùnrin tó bá lọ
fẹ́ àrè àwa la máa láà lọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ tí Ìgbò obìnrin tó bá fẹ́ Yorùbá ọkùnrin tí àwọn fámìlì ẹ̀ bá rí wípé Ìgbò pé wọ́n ti fẹ́ nígbà tí tẹ́lẹ̀ wọ́n á gbọ́mọ wọn lọ́wọ́ ọmọ Ìgbò wá ní káwọn ò ní jẹ́ kí ọmọ Ìgbò wá kó àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn lọ sí ìlú wọn àbí bẹ́ẹ̀ kọ́ ó ti di ní ìsìn ó ti da orí akáyín àkàrà wá di epo mà àwọn ọmọ mọ́ àbí àwọn ọmọ yẹn ti dọmọ àlè ṣé wípé ìkàlẹ̀ ẹ̀yìn ọmọ Yorùbá Chioma àti Davido tí wọ́n bímọ fúnra wọn torí pé ọmọ Davido ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ẹlẹ́lẹ́yà tí tó bá di níjọ́ iwájú tí ó bá jẹ́ wípé ọmọ yẹn ó dàgbà ọmọ kí ló porúkọ ọmọ yẹn náà ṣé Kèléṣì àbí kí ló porúkọ ọmọ Davido Ifeanyi tó bá pé Ifeanyi dàgbà débi wípé ó fẹ́ lọ sórí ipò kan nílẹ̀ Yorùbá nítorí wípé ó jẹ́ ọmọ Davido ẹ máa dìbò fún àbí ẹ ní sọ pé ọmọ àlè ni nígbà yẹn. Hello. Ìyá mi káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Yes sà. Ṣé ẹ fẹ́ dá sétò ni? Ọlọ́ ẹ̀dẹ̀ gbé ètò mo láti fi bẹ́ẹ̀ tẹ̀lé olórí burúkú náà ikú yẹn olórí burúkú ni wọ́n. Ọlọ́run. Wọ́n ti dáná sí pé òkèta wọn ti kó ní àwọn àtàlẹ́ gidi. Ó bẹ̀rẹ̀ pọ̀ sínú ìbánu gbogbo ẹ̀ kọ́kọ́ sínú ìbá yẹn pé àtà náà rí gbogbo láti àtijọ́ yìí báyìí ó lè rí bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run yóò wàhálà yẹn ọlọ́run yóò ṣẹ́tù àdáàtì mo bá yẹn. Ó rí báyẹn kó rí bó ṣe rí lọ yẹn. Ojú àwọn mi ò ti là. Ojú àwọn mi ò ti là. Bẹ̀rẹ̀ báyìí bó ṣe lọ ìsìn ojú àwọn ṣe ń là pé àwọn ti ṣe mistake. Tó bá ṣe pójú wọn ti ń là ní kí ló dé tí MC Olúọmọ máa sọ wípé olú ẹran àbí kí ló ń porúkọ tó máa ní wípé kán má bínú ẹ̀yin ọmọ Yorùbá gbogbo tá a bá táwọn tá a bá ti ṣe ẹjọ́ tó bá ṣe pójú wọn ti ń là ẹ bá mi béèrè lọ́wọ́ MC náà kí ni ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ wá ṣe bẹ́ẹ̀ máa sọ wípé àmọ́ ṣe yín o mo pa yín lọ́mọ jẹ o mo ṣe yín o mi ò jẹ́ kẹ́ ẹ̀ tajà jèrè ọjà o mo ṣe yín o mi ò fi àwọn ìyá wa lọ́kàn balẹ̀. Ìtìjú èyí kò sọ ìbí ò ní ojú tí o náà nà gbọ́ fún fòlò yìí tó ṣe yẹn gan ó fọ́ sí ara ẹ̀ ní ìtìjú because ọ̀nà ti rí pé ìjẹ́ ti bọ́ tó fi jáde pé àkíjẹ mọ́ bọ̀ àdá ìjẹ́ máa bó lóko. Ẹ̀bọ tó ti ní èlọ́ọ̀tì náà ó ti rán àwọn ọmọ ẹ̀ níléèwé nílùú òyìnbó náà wọ́n ti graduate náà ṣe bá ọmọ ẹ̀kan ló bọ́ síta tó ní tó bá lọ ṣe bí ìwèrè ọmọ wèrè kan tó yẹ ká orí ò pé. sọ́wọ́n náà gbogbo mọ̀ ìdíje. Àwọn ọmọ tó yẹ pé gbogbo owó tẹ̀sí tọ́mọ yẹn èyí jèrè mọ́. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ nítorí Olódùmarè àwọn tí wọ́n pa nígboro Èkó tí wọ́n ń kú due to bad roads ní ìgboro Èkó báwo lẹ ṣe fẹ́ sọ fún wọn pé kọ́ má bínú. No ẹ̀yin Yorùbá náà lẹ máa wá ń sọ ìkànnì yín o ẹ máa sọ wípé Ọlọ́run má jẹ́ kán bẹ̀yìn lẹ wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ ẹ̀ka ẹjọ́ ṣé kìí ṣe ẹ̀bẹ̀ kalẹ̀ yín bẹ̀ wọ àwọn ọmọ Yorùbá báyìí ṣé kìí ṣe ẹ̀bẹ̀ ìsọnù lẹ̀ ń bẹ̀ àwọn ọmọ Yorùbá báyìí ṣé kìí ṣe ẹ̀bẹ̀ ẹ̀ka ọ̀dájú èèyàn òun lẹ̀ ń bẹ̀ àwọn ọmọ Yorùbá báyìí ṣé kìí ṣe ẹ̀bẹ̀ irú ẹ̀bẹ̀ yẹn lẹ̀ ń bẹ̀ wọ́n pé kán ṣáàjọ ẹja pé wèrè lọ́kọ ìyàwó ẹ ti sọ ọmọ Yorùbá ti wèrè ẹjẹ́ àpèwèrè lọ́kọ̀ ìyàwó kó lè jẹ́ àrímúmí kó já lọ́nà lọ so that nǹkan tí MC ń sọ ní wípé ṣáàjọ ẹgbà tá a fi nà yín yẹn já fi nà yín délẹ̀délẹ̀ ká fi nà yín dọjọ́ ọkú. What? Go and sit down John torí ọ̀nà. Did you finish your yogurt? O ti parí ẹ̀? O ti parí yogurt ẹ̀? O ò mu? Lọ kó nǹkan mi wá. O ò láìkẹ́ ẹ lọ bá mi kó yogurt ọ̀hún wá nígbà tó bá ti láìkẹ́. Banana ni àbí báńkì wá. Ẹ jọ̀ọ́ àwọn tí wọ́n pa yánnayànna tí àwọn Fúlàní lọ tí wọ́n lọ ní Ìkòròdú níbì kan ní Ìkòròdú lọ bá lé wọn jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé MC Olúọmọ fẹ́ lọ bẹ̀ wọ́n ṣó ti délé ọ̀dọ̀ gbogbo wọn lẹ́yìn kọ̀ọ̀kan torí kàníyìn tí ò bá ti kàn yín kò kàn yín náà nìyẹn ó dẹ̀ ṣe máa kàn yín pa. Ẹ jọ̀ọ́ nítorí Olódùmarè gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n rìn àrìnrà lẹ́kọ̀ọ́ yẹn due to incompetence wọn ẹ jọ̀ọ́ ṣe MC Olúẹran ti gbé
ti lọ bẹ̀ wọ́n pé kó má bínú. Ó ṣe ọkọ mi. Ṣíbí tó lò dà. Ṣíbí dà. Kí ló tó máa ṣe mú ṣíbí tó lò tó máa dá padà síbi tó yìí tó mú wọn wá. Láti pé kìíní. Ó ṣe ọkọ mi. Ó yá lọ wo cartoon. Ẹ jọ̀ọ́, ṣé ti dọ́dọ̀ gbogbo àwọn yẹn náà? Ada fún yín ìyá mi ọmọ wù mí Lásìsì. They don't want to support Jendo and fún Akíndélé. Ṣé bí wọ́n ní wípé sílẹ̀ dúró dání? Tẹ́ bá tó bá kí ṣe wípé àwọn politician ló lọ ń mobilize àwọn èèyàn kó máa bọ́ síta. Ẹ wá sọ wípé Sanwó-Olú, Sanwó-Òkú, Sanwó àdánù tó wá dà Lekki tó great shooting. Òun ni káwọn ọmọ wa kí wọ́n tún lọ dìbò fún. Ọmọ Yorùbá kan náà ni wá. Akálẹ̀ ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ fàdìyẹ. Gbogbo rálì táwọn ọmọ Yorùbá nation fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kó ṣeé ṣe. Ẹ wá ní ká má bínú, ká da gbogbo bínú tiwa yẹn ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ká mú ti yín gbọ́. Báwo ló ṣe possible? Mo rí ọ̀rọ̀ kan gbọ́. Mo máa fi hàn yín nísìnyí. There's a new force of nature at hand, stirring all over the world. They are the young people whom, frankly, we have failed, who are angry, who are organized, who are capable of making a difference. They are a moral army. And the most important thing that we can do for them is to get the hell out of their way. Èèyàn dúdú nìkan ni ò ní ra ibi aláìsírù nǹkan yẹn. Ẹ jẹ́ n sọ, ó ní there is a new force of nature at hand steering all over the world. Ó ní there is a new force of nature that is iyì àsìkò àti ìgbà tí ń yí ní gbogbo àgbáńlá ayé. And they are the young people whom frankly the old people have failed. Èèyàn dúdú nìkan ni ò ní yé o. Èèyàn dúdú nìkan ló máa pè wípé kó pa àwọn ọ̀dọ́ ẹ̀ láti remain in power, láti máa jẹ wọ́n máyé. Èèyàn dúdú nìkan ló máa nírú bad mentality, rotten mentality. Only black people have that mentality. The white people realize it and they give their youth, they pave way for their youth, but not when it comes to black people. No, they will never do it. They will rather stay there and kill their youth over it. Now, they are the young people whom frankly we have failed. The black people will never believe, they will never agree, they will never attest to it, they will never make make attempt láti ṣe àtúnṣe. Wọn ò tiẹ̀ ní agree wípé àwọn tiẹ̀ fail àwọn ọ̀dọ́ wọn. They will believe àwọn ọ̀dọ́ wo nìyẹn tó pẹ́ tẹ́ bá ti pa mẹ́rin mẹ́wàá nínú wọn ìyókù máa dákẹ́. So now you want to come and tell us ẹ má bínú kó wá solve gbogbo bẹ́ẹ̀ ṣe ti mú ojú wa tẹ́ ti fi gbó títí tẹ́ fi sọ pé à lè ṣe nǹkan kan fún yín. They are the young people with whom frankly we have failed. Who are angry, who are organized, who are angry, who are organized, who are capable. Mumbo. Wait, let me see this. Hello? Here. Enjoy. Ẹ jọ̀ọ́, àwọn tí wá, àwọn àgbàlagbà wa, àwọn bàbá wa bẹ́ ṣe máa ń pè wọ́n torí bàbá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí mi ò mọ bí tẹ́ ẹ ti rí bàbá àjàrà bùkà bàbá òfò. We are capable of making a difference. We are moral army. And the most important thing that we can do for them
The most important thing that you elders, you agbayas can do for us is to get the hell out of our way. But black people, black man, and na the youth, na dem mumu pass, na dem no go realize we pay this time and time. Otito, let them know when to say basta, finish. Ibi tá a bá dé yìí, ibẹ̀ lópin sinimá. Ibi tá a bá dé yìí, ibẹ̀ la máa gbé gbèdéke sí. Ṣẹ́jọ́ yín ni. If not, you would not have lasted long this much on our destinies. Tó bá ń ṣe wípé àwa ọ̀dọ́, we don't know when to react. We don't know when to say no. We don't know when to stop you and how to stop you forcefully. Without relenting. Àmọ̀gbà tó yẹ ká tẹ̀sí yín lójú tó bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ ní ràlámọ̀ rí wa jẹ tóbi tẹ́ ẹ jẹ́ dé yìí. Ẹ̀ ní ráyè wa bàjẹ́ débi tẹ́ ẹ bàjẹ́ dé yìí. Gbogbo àwọn ọ̀dọ́ tó ti kú lójú yín tẹ́yìn wá dúró gidigba tẹ́ sọ pé kò sí nǹkan kan tó máa wó yín ṣubú. Ẹ̀ ní rí ṣe débi tẹ́ ẹ rí ṣe dé yìí. Ẹ wá sọ fún àwọn ọ̀dọ́ pé kó má bínú. Kó má bínú. Ó easy láti sọ pé kó má bínú. Ọmọ tó jáde nílé ìwé tí ò rí ìwé tí ò rí iṣẹ́ ṣe tí ò rí nǹkan kan ṣe tó mú hanga ẹ̀ lọ sí polling booth tó fẹ́ lọ fi ba ayé yín jẹ́. Ó easy láti sọ pé kẹ́ má bínú. Bọ̀ tó bá jẹ́ ẹ̀yin táwọn ọmọ káàárọ̀ òjìrè ń fà yín pé ẹ má bínú ẹ̀yin bàbá wa tó bá jẹ́ pé àti bú yín ni pé àti ṣe sí yín ni ẹ má bínú ẹ jẹ́ ká jọ ṣe ká lè balẹ̀ wa lọ́wọ́ Fúlàní lọ́wọ́ Ìgbò lọ́wọ́ gbogbo àwọn òyìnbó lọ́wọ́ China tí wọ́n fẹ́ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́. Ẹpẹ́nu wa ọ̀run ẹpẹ́nu wa ọ̀gá manners of approach àní ṣùgbọ́n manners of approach MC Olúọmọdà nígbà tó ti ba ayé jẹ́ tó ti fòun ṣe jẹ́ nílùú Èkó kó wá sọ wípé gbogbo ẹ̀yin see the way he even said it arrogantly. Gbogbo ẹ̀yin tá a ti ṣẹ̀ ẹ má bínú. Gbogbo ẹ̀yin tá a ti ṣẹ̀ Ọlọ́run ní fìyà jẹ wá àní sọ́fà àní ṣe ṣe ó easy fún. He said it arrogantly. Ẹ̀rí ìtumọ̀ ẹ̀ ni wípé inú ṣe kò sí nǹkan kan tẹ́ máa ṣe sẹ́ẹ̀ ju wípé kẹ́ ẹ dìbò fáwọn lọ again. Oh, I thought he sent me something. Mo ń bọ̀ mo wá fi hàn yín. Ẹ wo ẹni tó ń bẹ̀bẹ̀. Please, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tá a bá ṣe ẹ foríjì wá. Ṣóyè yín sí ẹjọ́ tó rọ̀ lọ́hùn. No, ó ti yé wá ń sìn. Ẹ jẹ́ ká lọ. No, ó ti yé wá ń sìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ẹ foríjì wá. Ṣé ó ti yé yín sìn? Ó ti bẹ́ẹ̀ ni sà, yes sà. Mọ́mí bá mi ṣe náà sọ pé ó ti yé mi ìbínú mọ̀ Ọlọ́run ọba ń gbọ́. Ìyá ọmọ tó pa ní kí ló ti ń porúkọ ẹ̀ Chrisland yẹn náà ni máa lọ dìbò lọ́la ọjọ́ Sátọ̀dé ní ṣe bí ká dìbò fún Sanwó-Olú ni kò sí wàhálà. Àwọn ọ̀dọ́ táyé wọn ti bàjẹ́ tí wọ́n rí kankan ṣe for the past 15 years for the past 10 years for the past 20 years tó yẹ wípé àwọn ọ̀dọ́ tí wọ́n rí kankan ṣe kan yẹn náà ni wọ́n lọ di ọmọ onímọ́tò tẹ́ ẹ̀ já tíkẹ́ẹ̀tì fún wọn èyí tó bá ṣe wèrèwèrè máa ṣe ẹ máa bọ́ọ̀sì táyà ẹ máa sọ pé kò ní nǹkan tó máa ṣe ẹ máa ní káwọn ọlọ́pàá wọ́ táyà ẹ lọ́kàn wọ fún gbogbo fárágọ́ọ̀nù ẹ̀ kan wọ lọ kúrò lójú títì. So tẹ bá tẹ bó ṣe wá sọ yìí náà lọ́wọ́ ṣe máa gbọ́ ẹ jọ ẹ̀yin kíní ẹ̀yin tá a bá ti ṣẹ̀ ẹ jọ bí dàda ń tatọ́ bí dídùn ẹ jọ ẹ dáríjì wá. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí wọ́n bá ti ṣe ẹ jọ̀ọ́. Àwọn ìyá ọlọ́jà tó jẹ́ wípé ẹ wá create avenue fún useless people. Àwọn ìyá ọlọ́jà míì gan lórí ọjà wọn lórí gbogbo nǹkan wọn. Àwọn ìyá yẹn wọ́n wá ń farálẹ̀ fún Fúlàní kó máa bá àwọn sùkọ́ tó clear ọjà wọn jáde ṣèbí lábẹ́ ìṣàkóso Tinubu nìyẹn. Àwa wá ń bú wọn àwọn kan tó ń ṣe Yorùbá lè ṣàwọn máa bú wọn pé àwọn ìyá wa tí wọ́n fẹ́ clear ọjà wọn ní wọ́n ń bá bẹ́lẹ̀ fún Fúlàní kí Fúlàní dó wọn kí Fúlàní bá wọn sùn ẹ̀jọ̀ torí Ọlọ́run
Àjàlá tànà Tinubu tó jẹ́ ọmọ yín tó jẹ́ bàbá yín tó bá jẹ́ pé ìwé fáwọn ìyá yẹn ni wọ́n máa fara wọn máa gba ọjà wọn ní wọ́ọ̀fù lára lọ́dọ̀ Fúlàní. Ìbéèrè ni kò fàjà o. Ìbéèrè ni kò tí ì fàjà. Àwa la mọ̀ lọ́sọ̀ ẹ̀fọ́ olú ọmọ tí ń bẹ̀ yìí. Ṣé èyí sí ẹjọ́ tó rọ lọ ẹ jẹ́ ká jáde lọ́dún ilẹ̀kùn ẹ jẹ́ ká lọ gbé ọwọ́ wa yìí ká lọ fi tẹ̀ fún ìgbàlẹ̀ APC kó lè ra ń pọ̀ kí dùn lè dé bá gbogbo wa. Please ẹjọ́ tó rọ lọ gbogbo yín ọlọ́wọ́n Olódùmarè aṣọ́re ìyanu fún yín ọlọ́wọ́n ò ní fìyà jẹ yín olùfọ́sí ká yín. Ọlọ́run ò fìyà jẹ wọ́n, ẹ̀yin lẹ̀ ń fìyà jẹ wọ́n. Olódùmarè ò fòṣì táwọn, àwọn alálẹ̀ ìlú Èkó ò fòṣì táwọn, ẹ̀yin lẹ̀ ń fòṣì táwọn. Kò ní fara ní àkókò. Olódùmarè ò fara ní wọ́n, ẹ̀yin lẹ̀ ń fara ní wọ́n. Olódùmarè ò fẹ́ kí àgbọ́kànlé tiwọn náà kó já sí òfo, ẹ̀yin lẹ̀ ń má gbọ́kànlé wọn tẹ́ ń dà sínú títì tẹ́ ń dà sínú gọ́tà fún wọn. Eléyìí ò ń ṣe ìwúre MC Olúẹran, kì í ṣe ìwúre ló ń ṣe fún wọn. Àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe fáwọn ọ̀yá yẹn òun nìyẹn, òun ló fi ń ṣe ìwúre fún wọn. Ó mẹ́gbàá lọ́wọ́, òun nà mí, ó jẹ́ oúnjẹ jẹ láyọ̀ àtàlàáfíà, ó jẹ́ kí n nígbàlẹ̀ ọkàn. Àwọn grandma mi máa ń ṣe ìwúre kan nígbà táwa kékeré, wọ́n ní wọn ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ. MC kí lẹ̀ ń ṣe ní ìlú Èkó yẹn? Ẹ ń fagbẹ́ fún àwọn ìyá yẹn lóúnjẹ ni. Torí wípé tí wọn ò bá abide by your rules, báwo ló ṣe máa rí ibi ta ọjà? Wọ́n di prayer warrior lọ́sàn-án gan. Wọ́n dẹ̀ sọ wípé Èkó dúró gédégbé lèkó wà, Èkó dá dúró ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Èkó ò lè dá ṣe mọ́ ní ìsìn. Èmi ò mọ̀ pé ìkọ̀kan jẹ́ Èkó, Tinubu ni mo pè lÉkòó. Mo dẹ̀ tí ń wò wípé tí Tinubu bá ti kú náà, Èkó ti kú nìyẹn. So nǹkan tẹ́ ń ṣá láti sọ fún wa pé we are actually right. Pé tó bá gba Èkó lọ́wọ́ Tinubu, ayé yìí ti bàjẹ́. Nígbà tá à ń sọ fún yín pé kẹ́ má jẹ́ kí Èkó dàbí Ìlọrin, Àfọ̀njá. Ẹ gbọ́ ẹ̀kọ́ tí kù. Nítorí nǹkan tẹ́ fẹ́ ṣe nínú yín òun lẹ dúró lé. Àbí bàbá yìí ń bá ẹ wí MC, ìwọ ní pé o kàwé ò ríwèé kà, wọ́n fi ẹ́ ṣe tọ́ọ̀gì ní gbogbo èyí tó yẹ kó fi padà lọ sílé ìwé nígbà tó ti lọ owó lọ́wọ́ yìí tó ti rówó fún ẹ yìí. Ẹjọ́ tó ti lọ pààyàn fún wọn wá, tó ti lọ bá yé àwọn èèyàn fún wọn jẹ́ wá. Nígbà tí wọ́n ti wá kówó lé ẹ lọ́wọ́, ó ò lè padà lọ sílé ìwé because wọn ò ní jẹ́ kó onífọ̀kànbalẹ̀ gbogbo ọpọlọ orí ẹ̀ bó ṣe máa lọ pààyàn níjọ́ kejì, bó ṣe máa lọ bá tèèyàn jẹ́ níjọ́ kejì ni. Bí àwọn ìyá ọlọ́jà ò ṣe ní fi ìfọ̀kànbalẹ̀ ta ọjà, òun ni gbogbo ọpọlọ orí ẹ̀ máa ń calculate. Wọ́n sanwó lẹ́mẹ̀ẹ́yà, woman yẹn mi gbọ́dọ̀ rí láàrin ọjà lọ́la. Nǹkan tó pọ̀jù ẹ̀ ń calculate nìyẹn, torí ẹ̀ ló ṣe lè padà lọ sílé ìwé. Olórí ti fẹ́ kọ́ fún yẹn máa kọ́ sùn. Kọ́sùn fẹ́ mọ̀, bóyá ẹ máa gbọ́. Parents, listen to your children. Hey, we are the. Shut up, Obi. Leader, wọ́n parọ́ fún yín ni. We are not leader of tomorrow. Ẹ tó wà bẹ́ẹ̀ láti 1984, òun ló tún wà bẹ́ẹ̀ sí. MC na your type be this, na im dey tell you so. You see Koko tí ga tebi tí ọ̀gá dé ni, na your type be this. He don follow una do well. He don do una level well, but he don tire. Ó ti sùn ló fi padà ṣe kíni, ló fi padà ṣẹ́rí wálé. Ló ń sọ fún àwọn ọ̀dọ́ wípé ẹ má dàbí tèmi, ẹ má lọ gọ̀ ọ́, ẹ má lọ sùnlé o. Ó dẹ̀ mọ̀ wípé generation wa yìí àjọ wà ní àjọ máa jà ni. A ní fi ìjà yẹn lẹ̀ fún àwọn ọmọ yìí, àwọn innocent children yìí. Olórí ti fẹ́ kọ́ fún yẹn máa.
a ní fi ìjà yẹn lẹ̀ fún àwọn ọmọ yìí kò sí nǹkan kan táwọn ọmọ yìí fẹ́ ṣe àwọn ọmọ yìí ò mọ bí igbó yìí ṣe di àwa la máa lànà yóò àwa gan ò mọ bí igbó yìí ṣe di tó ti yé yín ohun ni. àná leader of tomorrow ẹgbẹ́ wà bẹ́ẹ̀ láti 1984 òun ló tún wà bẹ́ẹ̀ sí àná west ọwọ́ bí ẹ̀yin ẹ̀mọ̀kọ́tà ẹ̀ ṣe o ẹ̀mọ̀kọ́tà ẹ̀ ṣe o leader of tomorrow wọ́n yẹ sọ fáwọn náà skul yẹn o leader àgbèrò lápẹ́lá wá ṣe o. tí o ti gbọ́ àṣẹ àṣẹ ṣe ti gbọ́ even the agberos are tired of being agberos so what are we saying even àwọn tó ń ṣàgbèrò tó lọ ń pààyàn wá fún yín tó lọ ń ṣe pín ní tọ́wọ̀n jẹ́ káwọn ìyá wa nífọ̀kànbalẹ̀ nínú ọjà ó ti sún wọn náà àwọn náà fẹ́ wà on the legit money making àwọn náà fẹ́ wà òkè àwọn náà fẹ́ fọkànbalẹ̀ àwọn náà fẹ́ káwọn ìyá yẹn máa gbé wọn ṣépè mọ́ every now and then pẹ̀lú ara tán fi ń ní wọn ó ti sún wọn kó máa forí gbèpè wá fún yín so kí ni káwa yìí wá sọ nígbà tí irú eléyìí sọ wípé ó ti sú àwọn leader of àgbèrò ó sọ pé ó ti sú òun àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ẹ̀wẹ̀ tó wà lábẹ́ kí ni káwọn yẹn sọ bọ̀bọ́ yìí náà tún sọ nǹkan kan ó dà pé nípa ọ̀rọ̀ àwọn òbí àbí nǹkan mi ò mọ̀ ẹ jẹ́ kí n wá lọ somebody sent it to me kí n fi yẹn parí ètò thought he said something mo dẹ̀ rí o torí tá a bá ń sọ ẹ̀mí jẹ́ ká wí ẹ jẹ́ lọ wá lórí kinní mi kí má máa wá messages àwọn èèyàn kiri. àti Yorùbá ẹyọ kan náà lè gbogbo wa. ṣé ń gbọ́. àti Haúsá àti Ìgbò àti Yorùbá ẹyọ kan náà lè gbogbo wa ọmọ ìyá mi kò sí ìtò lè dá bẹ́ẹ̀ o tó bá níyàn mélòó ló wà bẹ́ẹ̀ téèyàn mẹ́ta bá wà bẹ́ẹ̀ tó bá béèrè lọ́wọ́ ẹ Yorùbá kan pé èèyàn mélòó ló wà bẹ́ẹ̀ ó lè ní Yorùbá méjì àti mọ́lá ṣé mọ́lá kì í ṣèyàn ni ó lè ní Yorùbá méjì àti Ìgbò kan Ìgbò gbọ́ kò ṣèyàn ṣé ti yá wèrè ni Yorùbá yìí gangan dẹ̀ ni ó ti yẹ yẹn ká bára wa sùn tọ̀nà ìwà àyíníke ìwà adéògùn yẹn ẹ̀ka lọ wá bí kọ̀ǹpẹ̀sì ayé tuntun láwa yìí o gbogbo wa olóṣì yẹn táwọn bá ti wù sẹ́yìn orí ìtàwa ẹ̀ máa yẹ ká gbé wíìlì ìdání àwọn ọmọ tó tún ń bọ̀ ẹ̀ máa yẹ ká fi dèdè wọn lọ́wọ́ Haúsá Ìgbò Yorùbá ẹ̀yọ kan náà lè wa èyí tí ó bá ń kó wọlé nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta àjọ wà ní o torí tí kan bá wọlé tí ó bá fẹ́ràn kan ẹ̀fẹ̀ dání bó jẹ́ Haúsá ló wọlé ẹ̀jẹ̀ àjọ pawọ́pọ̀ bó jẹ́ Ìgbò ni ẹ̀jẹ̀ àjọ pawọ́pọ̀ bó jẹ́ Yorùbá ni ẹ̀jẹ̀ àjọ pawọ́pọ̀ mánà Haúsá wọlé olùfẹ́ lé Ìgbò pa mánà Yorùbá wọlé olùwà pamọ́lá ẹ̀kọ́ níyà Ìgbò àfogún Nàìjà. ṣé ẹ ti ń gbọ́ bẹ́ẹ̀ la dẹ̀ mọ̀ àwa tá à ń sọ Yorùbá nation á mọ̀ wípé àti Haúsá àti Yorùbá àti Ìgbò à kì í ṣe kankan náà èdè wa yàtọ̀ culture wa yàtọ̀ ètèṣí wa yàtọ̀ gbogbo nǹkan wa ló yàtọ̀ oúnjẹ jíjẹ wa everything wa yàtọ̀ kí ó má di wípé ogun láàrin Ìgbò àti Yorùbá máa ṣẹlẹ̀ every time Haúsá máa pa àwọn Haúsá àgbọn Fúlàní wọn máa pa àwọn ìyá wa lọ́nà oko nítorí pé wọ́n fẹ́ lọ kó àlùbọ́sà wá láti ilẹ̀ Haúsá ẹ jẹ́ ká pín kínní ìkadàdúró ẹ pé rárá so bẹ́ẹ̀ ṣe dáná sun ọjà àwọn ọmọ Ìgbò lẹ́kọ̀ọ́ ìyẹn lẹ́fẹ́ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́dẹ̀ kan lọ 100% àwọn ìgbèrò yìí ò fẹ́ kan lọ 100% MC Olúẹran ò fẹ́ kí àwọn Ìgbò lọ 100% nínú owó tí wọ́n ń rí lẹ́kọ̀ọ́ yẹn àwọn Ìgbò náà contribute sí i. kí ló ṣe yìí? Close your eyes. Má bínú o. Ìjà wọn ò kì í pẹ́. Ìwọ náà kúnlẹ̀. Ó ti kọ báírò sí.
book. You can't write on the book. Ó ti dá. Tẹ́ bá ti fílẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì gbogbo nǹkan ló máa ṣe. Ayọ̀ má bínú Ayọ̀ má bínú mo wà láì. Wọ́n ti ń ba bẹ̀bẹ̀ ń bí. Má bínú. Wọ́n ti ń ba bẹ̀bẹ̀ ń bí, má bínú. So kí la wá ń sọ ni wípé àwọn èèyàn wa a ti pín sí yẹlẹyẹlẹ. Yorùbá ti wà divided. Yorùbá ó ti wà divided. Bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀, àwọn ọ̀dọ́ kélé yóò ṣe Yorùbá nìkan, àwọn ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ ló máa mú anger wọn lọ sí polling unit tí wọ́n máa lọ vote yín out. It's not us táwa ń lo òyìnbó tẹ nípa ká máa preach fáwọn tó wà nílé tó wà nínú ìyà. Àwọn tẹ kó sínú ìyà yẹn ni kẹ́ lọ preach fún. Àwọn tó ẹ mobilize ẹbí yín, ẹ̀yin náà mobilize ẹbí yín láti lo òyìnbó, ẹ̀yin náà lè máa bọ́ wọn lọ o. For the next kinní kan years ẹ sọ pé kí Sanwó-Olú tún wá wọlé, Olódùmarè ò ní fún yín ṣe. Gbogbo ìdìyàn tó ń ṣẹlẹ̀ yìí náà la máa fi padà gba ilẹ̀ wa. Láṣẹ Èdùmàrè, ẹ jẹ́ kí n lọ tọ́jú ọkọ mi. I love